ìyẹn ni Aláàfin gan wá fi gbà wípé eléyìí kò mọ ìwọ̀n rẹ̀ á wà á fọba hàn tó fi jẹ́ wípé fún ọdún mẹ́rin àkọ́kọ́ Agúnlóyè dórí oyè ogun Kúnmi ológbòde ilẹ̀ Yorùbá nù. bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú àsìkò yòówù tí ẹ bá wà níbi tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Adéọlámi Ọlátúnjí Adéwẹ̀sìkòyìn òun náà ni orúkọ tèmi ìkànnì wa ìkànnì olóríire ìkànnì aláyọ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ibẹ̀ náà ni ẹ wà tí ẹ ti ń wò wá ǹjẹ́ bó ni ọkọ̀ ìṣẹ̀dálẹ̀ tó gbé wa wálé ní ìlú Ọ̀yọ́ Àláàfin Òjó Pàṣẹkẹrẹ Mọ́dẹ ọmọ Àtìbà ibẹ̀ náà ni a wà lágbàlá ilé bàbá wa tí wọ́n jẹ́ bíṣọ́ọ̀bù àgbà tí wọ́n sì tún jẹ́ Ọmọ-ọba Ayọ Ládìgbòlù gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọdún tẹ́ rí yẹn òun náà nígi ojúde araba nígi ẹ̀kúlé ìka tó bá sì tọ́ sí mú báyìí òun náà ni a fi ń romú èrèdí èyí ló gbé wa wá sí ọ̀dọ̀ bàbá wa ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa bíṣọ́ọ̀bù àgbà Ọmọ-ọba Ayọ Ládìgbòlù lórí gbọ́ àwọn oríṣiríṣi tẹ̀ tí lè máa gbọ́ nípa Àláàfin Agunlóye àwọn tí ó dàbí ìròyìn òfégè àwọn tó ti dàbí ìròyìn tí ò jinlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iléeṣẹ́ wa iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa àwa ìbá wọn gbélé kàpìtàn òde àmọ́ mójú ajé báyìí kò ní sọ ni àgbàlá àwọn náà la wà báyìí gbogbo bí iṣu ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́ gbogbo bí ó ṣe jẹ́ lórí ìtàn Àláàfin Agunlóye gbogbo rẹ̀ pátá òun náà lẹ́ gbọ́ lórí ìkànnì wa ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá olùkú mi ti ń bẹ ní ìkàlẹ̀ láti máa fi tó yín létí bó ṣe ń lọ ìyẹn Olúbùkọ́lá Adélékè tí í ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ẹ tẹ̀lé mi ká lọ. ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà Olúbùkọ́lá Adélékè lórúkọ mi gẹ́gẹ́ bí Adéọlámi Ọlátúnjí ṣe fi tó yín létí ilé bàbá wa pàtàkì Àgbà iyì ọkọ̀ pàtàkì lára àwọn tí a lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí àwọn àgbà tí wọ́n ń tẹ́wọ́ gbọmọdé tí wọ́n sì tún jẹ́ àgbà pàtàkì láàrin ìlú àwọn náà ni bàbá wa àgbàlagbà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá bíṣọ̀bù àgbà Ayọ̀ Ládìgbòlù mo mọ̀ pé Adéọlámi ti fi tó yín létí lẹ́ẹ̀kan èmi náà tún ní fi tó yín létí náà ni àwọn ló kí wá ní nǹkan tó gbé wa wá ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá ní kànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa àwa yìí délé pìtàn òde bí a bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan a máa ń gbìyànjú láti jẹ́ kí ẹni tí ó mọ̀ nípa ẹ̀ dáadáa láti lè yàgò fún ìmọ̀ọ́múlòmú ìdí náà sì rèé nígbà tó ti ṣe wípé Àláàfin Agúnlóyè la fẹ́ sọ̀rọ̀ nípa wọn la ṣe wò wípé ẹni tí ó tọ́ sí láti sọ̀rọ̀ nípa wọn náà lẹni tó jẹ́ ẹ̀jẹ̀ wọn ìdí náà sì rèé tí a fi yan bàbá wa tí a wá bá lálejò láàyò a sì dúpẹ́ párí wípé nígbà tí a kànlẹ̀kùn àwọn náà ṣílẹ̀kùn fún wa wọn ò fojú kéré wa wọn ò pè wá lọ́mọdé àmọ̀yé eléyìí lọ́pọ̀lọpọ̀ láṣẹ Elédùmarè a ó máa rí wọn bá ní báyìí ẹ kú dédé àsìkò yìí bàbá wa. ẹ ṣeun o ẹ kú ìdìde o ẹ ṣeun púpọ̀ ẹ dúpẹ́ o àwa rèé o ṣé dáadáa la bá yín. ẹ dúpẹ́. ẹ kú bójú ọjọ́ ṣe rí. ẹ ṣeun. ẹ jẹ́ kí n fi eléyìí kí yín ní ojú táyé pé àsìkò àṣẹ̀ǹde bàbá. ẹ ṣeun. láṣẹ Elédùmarè ẹ̀yin wọn ó dá. àmín o. ìlú Ọ̀yọ́ ò ní dàrú. àṣẹ o. àrọ́pò rere lórí Olódùmarè ó fi síbẹ̀. àmín. ohun tí ó wá gbé wa débi gẹ́gẹ́ bí mo ṣe fi tó àwọn èèyàn létí Àláàfin Agúnlóyè tá a gan ni wọ́n. ẹ ṣe púpọ̀ inú mi dùn pé ẹ̀yàn láti wá sí ọ̀dọ̀ wa láti wá ṣèwádìí ilẹ̀kùn wa ní foríkorí níbí yìí ó ṣí sílẹ̀ nígbà gbogbo fún irú yín tí ó jẹ́ pé ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ kẹ́ tó máa tàn kálẹ̀ tí púpọ̀ àwọn oníròyìn bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wádìí òótọ́ tí wọ́n sì ń di òdodo mú kùkùlájà tí ó ń gbàgbóró lórí àwọn ìròyìn èké yóò dínkù dáadáa bó bá yá yóò tiẹ̀ parẹ́ so inú mi dùn gan bàbá wa tí ẹ wá wádìí nípa wọn Àláàfin Agúnlóyè ẹ̀jẹ̀ wọn ní èmi a sì pọ̀ tí àjẹpá tara àwọn tó tara wọn jáde
tààtàrà wọn jáde àtìrandíran wọn la jẹ́. Gbogbo ayé ló sì mọ̀ wípé àwọn ni àrẹ̀mọ Aláàfin Àtìbà tí wọ́n tẹ Ọ̀yọ́ tuntun yìí tá a wà yìí dó. Bí àkọọ́lẹ̀ ṣe wà, Aláàfin Adéwìnbí Òròmọjogbo Àtìbà ọba fìbọn ròyìn àjò ní láti 1839 títí dé 1858. Àwọn ni wọ́n wà lórí ìtẹ́ Aláàfin ní òde Ọ̀yọ́ tá a wà lónìí. Bàbá wa Adélù Agúnlóyè, àwọn ni àrẹ̀mọ Aláàfin Àtìbà. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gbà mí láyè bóyá kí n yá sọ díẹ̀ nú òkì wọn ká tó máa sọ nípa wọn lọ, torí àwọn onírárà máa kì wọ́n ní Oyíndàmọ́lá, Adékàtẹ́, Ajagunmọ́gbèrin, Ṣẹ̀gíkùnrin, Arógundádé, ọmọ Òròmọjogbo. Wọ́n ní Adépàtẹ, ọmọ owó ọ̀bólègbé. Wọ́n ní kàkà kó lè ọ̀náwó ó lè máa wò lójú, kàkà kó náà ó lè máa yẹ̀ wò. Oyíndàsọ́lá, igbó etílé tó ń tẹ̀gbin, àdàpọ̀ òwò tó ń tìyà. Kábíyèsí ó jẹ́ ẹni tó faramọ́ bàbá rẹ̀ tó jẹ́ bàbá ńlá tiwa nígbà kékeré wọn, torí kí Àtìbà ó tó jẹ Aláàfin ló ti bí Àgúnlóyè. Àwọn ọmọ tó tún bí tẹ̀lé wọn jìnnà sí ìgbà ìwé rẹ̀ ni wọ́n ti bí bàbá wa yìí. Ó sì fẹ́ràn bàbá rẹ̀, ó gbọ́ràn, torí ẹ fẹ́ mọ irú èèyàn tí wọ́n jẹ́. Wọ́n jẹ́ ọmọ tó gbọ́ràn sí bàbá wọn lẹ́nu, tó jẹ́ pé tí bàbá bá sọ pé jókòó ńbẹ̀ yóò jókòó ni, tó bá ní máa lọ yóò lọ ni. Gbogbo ibi tí bàbá wọn ń lọ nígbà tí wọ́n wà kékeré ló máa ń mú wọn lẹ́yìn lọ, nítorí náà ojú wọn sálẹ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá dáadáa. Wọ́n sì máa pàdé àlùdé gbogbo ilẹ̀ ìjọba bàbá wọn. Torí pé wọ́n jẹ́ ọmọ tí bàbá gbẹ́kẹ̀lé, tí wọ́n fọkàn tán tó pátápátá, kò nira púpọ̀ fún gbogbo ayé láti ẹ̀ ti mọ̀. Àti pé nínú ètò wa náà tẹ́lẹ̀, tí ọba bá gbéṣẹ̀, torí ẹ sọ̀rọ̀ bá pé ṣé nǹkan rí bó ṣe rí ńgbà tí wọ́n àbó ti yàtọ̀ lóde òní. Ní ayé ìjọ́un, bí ọba bá gbéṣẹ̀, gbogbo ayé ti gbà wípé àrẹ̀mọ rẹ̀ ni ó rọ́pò rẹ̀. Bí gbogbo nǹkan dẹ̀ ṣe yí tó fi yí débi ó yí dé, bọ́rọ̀ bá kan yòun a mọ̀ sọ. Torí náà nígbà tí bàbá wa Adéwìnbí Òròmọjogbo Àtìbà tí wọ́n wàjà, ni bàbá wa Agúnlóyè ni wọ́n bọ́ sórí ìtẹ́ bàbá wọn gẹ́gẹ́ bí Aláàfin. Àwọn ìwé tí àkọọ́lẹ̀ wọ̀nyí wà nú ẹ̀, bàbá wa Bàdà Ṣakí, Olóyè Òjó, wọ́n ti dolóògbé pẹ́. Àwọn náà kọ ìwé kan tó jẹ́ ìwé ìtàn Ọ̀yọ́ àti ìtàn Ṣakí, ìtàn Àfijíó. Ó ṣàjẹ́ ìwé ìtàn ilẹ̀ Yorùbá. Tí mò ń sọ fún yín lára rẹ̀ wà nú ìwé yẹn, torí bàbá ráwọn tí wọ́n fẹ́ ní níbo wọ́n ti rí tí wọ́n ń sọ fún yín wọ̀nyí. Àkọọ́lẹ̀ yẹn wà ńbẹ̀. Tí wọ́n bá lọ wo ìwé Bàdà Òjó lójú ìwé 100 dé 109, wọ́n bá àwọn àkọọ́lẹ̀ wọ̀nyẹn tó tiẹ̀ sọ iye ọdún tí wọ́n fi jọba, pé láti 1858 to 1876. Ìyẹn fi hàn pé nígbà tí wọ́n, bí ọba kan bá ti ń kú ni wọ́n máa ń jẹ òmíì tẹ̀lé. Ẹ̀yin náà máa rí bóyá àyípadà bá nǹkan bí ọba báyìí o, torí bí Àtìbà ṣe ń wàjà kò sí àríyànjiyàn, wọ́n ti mọ̀ pé àkọ́bí rẹ̀ òun náà ni oyè kan, òun náà sì ni gbogbo ayé fẹ́, òun náà làwọn Ọ̀yọ́mèsì ni wọ́n sì mú tí wọ́n fi jọba. Mo ti sọ fún yín pé wọ́n jẹ́ ẹni tó tẹríba púpọ̀, tó gbọ́ràn púpọ̀, tí bàbá wọn sì fọkàn tán. Ó ṣe ní láàánú pé ìgbà tí wọ́n jọba,
bí ọdún 4 àkọ́kọ́ tí wọ́n gorí ìtẹ́ rúkèrúdò wà nílẹ̀ torí ogun ìjàyè ń lọ ní àkókò yẹn. Ayé òrojú, wàhálà pọ̀. Àwọn tó bá wà láyé nígbà ogun ojúkù ni ó lè yé. Fẹ́rẹ́fẹ́rẹ́ náà sì ni ogun ojúkù yẹn fẹ́rẹ́fẹ́rẹ́ ló farahàn nílẹ̀ wa ní tí ìbá sàwọn tí ń gbé ní bí ọ̀nà Ọ̀rẹ̀ lọ́nà Ìjẹ̀bú Òde wá sí bí agbègbè Oǹdó tí wọ́n gbọ́ tí wọ́n rí ìdààmú ogun àti ìbẹ̀rù gbójó rẹ̀. Àwa tó kù kàn ń fetí gbọ́ ni. Àwọn tó bá tiẹ̀ tún wá gbé ilẹ̀ bí ogun gbé ń jà gan ni wọ́n lè ròyìn ogun bí ìgbà ogun ṣe rí. Irú àkókò ogun, àkókò ìjà, àkókò ọ̀tẹ̀, àkókò tẹ̀m̀bẹ̀lẹ̀kun òun ni àkókò tí bàbá yìí tó gorí ìtẹ́ sí. Bí mo ṣe sọ bí ọdún 4 àkọ́kọ́ hílàhílo wà, àìbalẹ̀ ọkàn wà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run gba àkóso wàhálà tó wà ńlẹ̀. Bàbá wa Àláàfin Agúnlóyè wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣèjọba wọn lọ nínú ìrọ̀rùn. Wọ́n kó gbogbo èèyàn mọ́ra torí pé irú èèyàn t'Ọlọ́run dá wọn, wọ́n kórìíra olè jíjà, wọ́n kórìíra kéèyàn ọ̀rẹ́ ẹlòmíì jẹ. Ìjọba wọn nígbà náà orí àwọn òpó ńlá tó dúró lé tó sì fi rọ̀ wọ́n lọ́rùn táyé ò fi gbàgbé wọn títí láé òun ni wọ́n yẹn. Pé bàbá yìí sórí pé ó jẹ́ ọmọlúàbí láti ilẹ̀ wá, ó gbọ́ràn sí bàbá rẹ̀ lẹ́nu, ó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Gbogbo ayé ló mọ̀ pé kò fẹ́ràn olè. Ṣẹ́dẹ̀ mọ̀ pé bí ogun bá gbé ń jà olè jíjà olè mọ́ sí ń bẹ̀. So ara ìpinnu Àláàfin Agúnlóyè ńgbà tó jọba ni pé òun ó pa olè jíjà run. Débi pé jẹ́ntì ẹ̀fún yín lápẹẹrẹ kan, àwọn ẹrú ọba, àwọn ẹmẹ̀wà ọba, wọ́n rán wọn pé wọ́n lọ gé igi wá lóko níjọ́ kan. Ìgbà tí wọ́n wá ń ru igi yẹn wọ inú ààfin, Àláàfin jókòó ń wò wọ́n. Wọ́n wá rí wípé wọ́n di iṣu mọ́ ọ̀kan nú òpó tí wọ́n ń rù wọ inú ààfin yẹn. Bàbá bá ní kí wọ́n lọ mú olórí àwọn ẹrú ọba yẹn kí wọ́n lọ mú wá. Pé torí ìgbà náà àwọn tó máa ń jayé ọba àjẹrákábá ni wọ́n ń jẹ. Bàbá yìí ó dẹ̀ fẹ́ràn ìrẹ́jẹ, kò fẹ́ràn olè. Lọ́ba ní ó yá ìwọ lórí gbogbo wọn. Níbo lẹ ti rí iṣu? Igi ni mo ní ẹ lọ gé wá, òpó mo náà yín kẹ́ ẹ lọ gé. Bó ni iṣu ṣe dé ẹrù yín? Lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá mọ̀ tí ní kí wọ́n ṣe ìdájọ́ tó yẹ fún olórí àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí. Kọ̀ọ̀kan nínú wọn tí Ọlọ́run fún ní gboyà díẹ̀ torí láyé jọ́ ń bọ́ bàbá ti sọ̀rọ̀ ẹnìkan kan ò tún gbọ́dọ̀ sọ lé mọ́. Kí èèyàn tó wá yọ sọ ní tí àwọn tó gbọ́ wípé àgbẹ̀ ẹni tá a lọ gé igi ní tòsí oko rẹ̀ òun ló bùn wá ní iṣu ẹyọ kan yìí. Ńlọ Ọlọ́run fi yọ olórí ẹrú ìgbà náà. Ìbá bá kíní yẹn lọ ni. Torí òfin tí bàbá yìí ṣe nígbà tó wà lórí ìtẹ́ ni pé ẹni bá ti mú tó jalè yóò fẹ̀mí ẹ̀ tán ni. Ẹni wọn bá sì mú pé ọ̀rẹ́ èèyàn jẹ ìdájọ́ tó bá tọ́ wọn ó ṣe fún. Ọ̀kan náà tún ṣẹlẹ̀ tó jẹ́ pé ọmọ ara tiẹ̀ gangan torí pé àwọn ọmọ ọba ń jayé ju ọba lọ nígbà ayé wọn. Ó mú oge ẹnìkan kà ọmọ ọba fún rẹ̀. Nígbà bàbá yìí gbọ́ yàtọ̀ fún pé ọba ọmọ ìwí lójú gbogbo ayé, ó tún wá ní ọ̀dà kí wọ́n lọ mú ẹnìkan wá nílé ìyá rẹ̀, ìyá tó bí fóun. Nígbà wọn ó débẹ̀ ọmọbìnrin kan wọ́n bá mú ọmọbìnrin yìí ọlọ́mọge wọ́n bá mú wá lóyún tọ́. Ṣé ara ilé ìyá ẹni ọmọ yìí ni ó lára ilé ìyá rẹ̀ ló ọ̀dà ìka tiẹ̀ náà ọ̀yẹ́ gé. Káwọn tó gé èèyàn wọn ń ka ó lè mọ̀ pé ọba yìí ò fẹ́ ìrẹ́jẹ. Ṣùgbọ́n òwò wá ṣe nǹkan kan o. Pé torí pé tí ẹ̀gbọ́n rẹ ọmọ ìyá rẹ ará ilé yín èmi kọ́ mo gé ìka rẹ o, ará ilé yín tó gé ẹni míì ń ka òun ló kó bọ́ tó gé ọ̀ ń ka. Ṣùgbọ́n látòní lọ àti wá àtàn òbí rẹ ẹ mọ̀ jayé ọba tẹ́ fi kú ni.
ṣùgbọ́n ó fi n tó ṣe yẹn kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ wípé bọ́ bá tiẹ̀ kan ọmọ tó ń bínú òun ò ní fojú fo ìwà ìrẹ́jẹ kó ń fọwọ́ ra ní tí ń rẹ́yàn jẹ lórí. Irú ìjọba bẹ́ẹ̀ yẹn ni Ọlọ́run fún bàbá yìí láti ṣe ní òde Ọ̀yọ́ ìgbà tiwọn. ẹ ṣe púpọ̀. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ ká sáré yà láti tàn mọ́lẹ̀ sí nǹkan kan níbi tí yóò wù mí gẹ́gẹ́ bínú àlàyé tí ẹ mẹ́nubà wípé ní kété tí Aláàfin Àtìbà tí wọ́n kúrò lórí oyè ni wọ́n fi àrẹ̀mọ wọn tí wọ́n jẹ́ Àláàfin Adélù Agúnlóyè sí ipò. ṣé wọn pé ìtàn tí àwa gbọ́ àbí kí n sọ wípé bí a ṣe bí ìkà níta ó wù mí pé kí ẹ fi ìdí ẹ̀ múlẹ̀ bóyá bẹ́ẹ̀ lórí wípé ohun tí a gbọ́ ni pé ṣáájú àsìkò náà ní ìlú Ọ̀yọ́ ìlànà tó wà nílẹ̀ ni wípé bí Aláàfin kan bá ti papòdà kí wọ́n mú àrẹ̀mọ rẹ̀ kó ná o kó bá bàbá lọ pé nítorí pé lásìkò tí Aláàfin bá fi wà lórí oyè àwọn àrẹ̀mọ náà ti máa ń lògbà pé torí òfin yìí tí Aláàfin Àtìbà tí wọ́n fẹ́ ṣe àtúnṣe sí tàbí kí n sọ pé àyípadà lé lórí ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí takò tó fa ogun tó fi jẹ́ wípé lásìkò tí bàbá gorí oyè gan àsìkò náà ni ogun Kúrúnmí ṣẹlẹ̀. Kí ni àlàyé tí ẹ lè bá wa ṣe lórí eléyìí sà? Àwọn èèyàn lè mọ rò wípé Kúrúnmí ó ń takò Àláàfin Agúnlóyè nítorí pé kò fara mọ́ òfin torí ṣe rí ọ̀rọ̀ tó dẹnu lé fẹ́rẹ̀ yẹn wọ́n ṣe Aláàfin pé àjọ ńlá tí wọ́n pè ní conference ó pe àwọn ọba wọ́n pe àwọn ìjòyè wọ́n pe àwọn ọ̀tọ̀kùlú káàkiri gbogbo ilẹ̀ ìjọba Aláàfin nígbà náà pé ọ̀rọ̀ yìí o àwọn fẹ́ kí gbogbo wọn jọ dárò pé àṣà wípé bí ọba bá wàjà kí wọ́n mọ kárẹ̀mọ rẹ̀ náà ọba kú wọ́n fẹ́ kí wọ́n yiri ẹ̀ wò kí wọ́n sì yí padà. Gbogbo àwọn tó lọ sí ìpàdé yẹn tí ààrẹ Kúrúnmí náà ń bẹ nú wọn ni wọ́n jọ fẹnu kò wípé àwọn fara mọ́ nǹkan tí Aláàfin Àtìbà tó gbé wá síwájú àwọn pé bí Aláàfin bá kú àbí ọba kọ́ba yòówù níbòmí bá ní kí wọ́n mọ̀mọ́ ní kí àrẹ̀mọ rẹ̀ kọ́ba kú mọ́. Nítorí náà àwọn tí wọ́n rò wípé èyí ni ló fa kọ́ńtàdígbọ́n tí Kúrúnmí ṣe sí Aláàfin nígbà tó di pé Agúnlóyè ìjọba bí wọ́n bá fagbọn bẹ̀rùn nìkan wò tí wọ́n bá tún tú ìdí nǹkan tó dá wàhálà lẹ̀ gan wò wọ́n rò pé ẹni bá tiẹ̀ gbọ́ gan ó ti gbà pé tó bá rí bẹ́ẹ̀ ẹni tí òkùnkùn kò fẹ́ kó wà láyé tẹ́lẹ̀ nígbò dẹ̀ jàjàrí pé ó wà láyé ọ̀nà tí ó gbà máa yé nira fún ni ọmọ wa ọ̀nà tí wọ́n fẹ́ túmọ̀ ẹ̀gbà nù ṣùgbọ́n àkọọ́lẹ̀ táwa bá tó sọ fún wa ó yàtọ̀ torí wípé ṣe mọ̀ pé ààrẹ lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń bẹ̀rù rẹ̀ nítorí àwọn ọmọ ogun rẹ̀ pọ̀ wọ́n dẹ̀ lé lójú ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní ilẹ̀ Yorùbá ni wọ́n ń bẹ̀rù ààrẹ ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá tó wà lábẹ́ àṣẹ Aláàfin wọ́n gbà pé Aláàfin lọ́ba òun sì ni aláṣẹ bí agbára ààrẹ sì pọ̀ tó bí àwọn ọmọ ogun ẹ̀ ṣe múnámúná tó kò ní àṣẹ tí ọba ní èyún ká fìdí ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ bí irú tó ṣẹlẹ̀ lẹ́yìn ìjànà torí tí à ń wí gan ló dá ọ̀rọ̀ ààrẹ àti Aláàfin ló dá a lẹ̀ táwọn èèyàn púpọ̀ tí wọn ò bá wá ìdí ìtàn wa délẹ̀ tí wọn ò mọ̀ torí pé ní ayé ìjọ́un bí àwọn èèyàn tó jẹ́ olówó pàápàá tó bá tún jóbìn tó bá jẹ́ ní Ọlọ́run kẹ́ tó ní nǹkan púpọ̀ tí wọ́n bá ṣaláìsí tí wọn ò sì bímọ ẹrù wọn gbogbo dúkìá wọn ọba ní ọba ni wọ́n máa kó o fún. ó wá ṣẹlẹ̀ wípé ìlú Ìjànà
lára àwọn ìlú tó wà lábẹ́ ààrẹ ni. Obìnrin olówó kan wà ń lu yẹn tóbìnrin yẹn kú tó jẹ́ pé kò bímọ. Nípa bẹ́ẹ̀ gbogbo ẹrù rẹ̀ àbú ni à ń pòkọ obìnrin tá à ń wí. Àwọn ìlú Ìjànà wá dá sí méjì lórí ọ̀rọ̀ pé bó la ṣe ṣe ẹrù ẹni yìí o nígbà tí sìnkú tán ọba ló yẹ kó jogún rẹ̀ torí kò bímọ. Ṣùgbọ́n àwọn kan nù ìlú ń sọ pé nígbà jẹ́ pé ìlú yìí wà lábẹ́ àṣẹ Kúnmi ààrẹ ló yẹ á lọ sọ fún un kó wá kó ẹrù ẹni yìí. Ṣùgbọ́n àwọn tó mọ ètò tí wọ́n mẹ̀tọ́ àwọn dúró sì di pé o òótọ́ ààrẹ lágbà Ìjànà sì wà lábẹ́ àkóso rẹ̀ ṣùgbọ́n ọba tó gba lórí gbogbo nǹkan ló ní ẹ̀tọ́ torí ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọba ní kó ẹrù wọn ní kó ogún wọn. Nítorí náà àwọn apá kan nínú ìlú yẹn lọ bá ààrẹ sọ fún pé tó ẹrù ti délẹ̀ o àbú ti ṣaláìsí o kò sì bímọ bó ṣe wá kó ẹrù ẹ̀ ló kù. Ṣùgbọ́n bá a ṣe ń yọ́ só oníyọ́rùn àwọn tí wọ́n jẹ́ pé wọ́n mẹ̀tọ́ yẹn àwọn ti ránṣẹ́ wọ́n ti lọ sí ọ̀dọ̀ Aláàfin lọ́yọ̀ pé tó nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o bàbá ẹ̀ rán oníṣẹ́ wá wọ́n wá kó ẹrù ilé àbúrò torí ẹ̀yin gẹ́gẹ́ bí ọba lẹ láṣẹ àtagbára láti jogún ẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé ńgbà ọba mẹ̀tọ́ ẹ̀ ńgbà tí Aláàfin ọmọ ránṣẹ́ lọ akíngbẹ̀yìn ni bàbá rán pé kó ṣáájú àwọn ẹmẹ̀wà wọ́n lọ sí Ìjànà lọ kó ṣètò ẹrù àbú. Ṣùgbọ́n ààrẹ ó ti gbọ́ wọ́n ti ta lólobó pé bàbá rán oníṣẹ́ bọ̀ wá kó ẹrù o. Kàkà kóun ó múra nímú pé ẹ bá kí wọn káàbọ̀ ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé wọn débi ẹrù kí wọ́n kẹ́ fà lé wọn lọ. Níṣẹ́ ló mú odidi àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n sì di ìhámọ́ra ogun ló kó wọn pamọ́ sójú ọ̀nà. Bàbá tí yẹn wá jí sọ fún lọ́yọ̀ pé kẹkàn wá wo ẹ̀wọ̀n ẹrù ni o kẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ o. Àwọn èèyàn níwọ̀nba tásọ̀rẹ́ ni bàbá yàn pé ọyá ẹ lọ kó ẹrù wá ẹ lọ yanjú ẹrù àbú ní Ìjànà. Lójijì ni wọ́n pàdé àwọn ọmọ ogun ààrẹ. Ọ̀rọ̀ yìí sáàdì ogun ó di ọdẹ tó fi jẹ́ wípé lẹ́bàá òkè ihò ni òbí àpáta tí wọ́n ní wọ́n ti pàdé ọ̀hún. Sọ sáàdì pé àwọn tí bàbá t'Aláàfin rán ààrẹ kó wọn lẹ́rú. Àwọn tó sàsálà nù wọn tí wọ́n tún rí bí sábòdé sẹ́yìn nígbà ààrẹ gbọ́ pé ṣé ọwọ́ gbogbo wọn lọ́wọ́ yín tẹ̀ yẹn ní ọwọ́ àwọn ọ̀tẹ̀ gbogbo wọn àwọn kan ti sá ó tún wá kó àwọn ọmọ ogun rẹ̀ sí dé ọ̀nà kéèyàn tó dódógùn. Àwọn tí wọ́n rò pé àwọn ti sásálà ń gbọ́n ti kọjá sí sẹ́yìn káwọn ọmọ bọ̀ alẹ́ wá ròyìn nítójú àwọn rí wọ́n bá tún pàdé àwọn ọmọ ogun ààrẹ kan tó dódógùn. Ẹ̀yin wo nu ní ẹni àwa tí bàbá ránṣẹ́ àwọ̀ tẹ̀yìn. So wàhálà yẹn tí ààrẹ dálẹ̀ òun ló fa kọ́ńtàdìgbọ̀n tó wà láàrin òun àti Aláàfin tó wá fi di pé Aláàfin náà wá pinnu pé nígbà tó tiẹ̀ ó kó àwọn gbogbo tó bá àwọn ẹrú ọba tó pàdé ní àti tìsẹ́yìn àti tọ́nà òkè o gbogbo wọn pátá ó kó wọn ọ̀dọ̀ ó wá ní kí wọ́n máa san owó tí wọ́n fi gbà wọ́n. Nígbà náà pọ́n nǹkan ni wọ́n fi ń gba ẹrù tí wọ́n bá mú lẹ́rú kan ṣùgbọ́n ní ti ẹyẹ eléyìí ààrẹ ní pọ́n méjì àtààbọ̀ pọ́n méjì àbọ̀ lọ́gbà lórí ẹnì kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Aláàfin tó mú. Bàbá ní òun ọkọ̀ torí pé àlàáfíà lòun fẹ́ kí àwọn èèyàn wọn ságbòmìnira iyekíye tó náà òun ọkọ̀. Aláàfin san owó ìtanràn yẹn fún kó tó dá àwọn èèyàn táwọn wí yìí náà lẹ̀ ilẹ̀ tá sí. Ìyẹn ni Aláàfin gan wá fi gbà wípé eléyìí kò mọ ìwọ̀n rẹ̀ á wà á fọba hàn
tó fi jẹ́ wípé fún ọdún 4 àkọ́kọ́ Agúnlóyè dórí oyè ogun Kúnmi ológbòde ilẹ̀ Yorùbá nù. Àláàfin náà wá ránṣẹ́ sí gbogbo òkè Ògùn, wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń jagun pàápàá Ṣakí àti Ìbàdàn. so àti Ìbàdàn àti Ṣakí àti gbogbo àwọn Ọlọ́run sì wá ṣe pé Ìbàdàn wọn ò sí lẹ́yìn Kúnmi nígbà náà gbẹ̀ngbẹ̀ng wọn dúró ti Àláàfin ni wọ́n fi wá gbógun ti Kúnmi tó fi di pé ẹnìkan kan wà á tẹ́rù tí jáde gbogbo ìgbà tó gun dó ti Kúnmi níjàyè ní tó ṣẹlẹ̀ gan-an tó dá ogun lẹ̀ nìyẹn kì í ṣe ti pé bóyá inú ń bí ó lè jẹ́ pé yun náà ló ṣe o tó fi di pàǹpá ẹni tí ń bọ̀ wá kẹ́rù tó fi sọ di ogun mọ́ wọn lọ́wọ́ o ṣùgbọ́n ìtàn tí ń bẹ ń di ìbẹ̀rẹ̀ èdè àìyedè òun àtàgúnlóyè òun nìyẹn tí wọ́n fẹ́ kó yé gbogbo èèyàn dípò ètí wọ́n ń gbé kí wípé torí pé ó ti sọ pé òun ò fara mọ́ òfin tuntun àti àṣà tuntun pé kí àrẹ̀mọ ọmọ bá Aláàfin kú mọ́ pé torí ìyẹn ló ṣe ń gbógun sí ọ̀rọ̀ àpíngun òun ló dá wàhálà yẹn lẹ̀. àmọ́ ṣeéṣe kó wá jẹ́ wípé nǹkan míì lè bẹ́nu ẹ̀ o ṣùgbọ́n tí gbogbo ayé tá a rí tó sì wà lákọọ́lẹ̀ òun ni ti ẹrù àbú tí wọ́n lọ pín ní Jànà tí Kúnmi ò jẹ́ wọn ó ráyè débẹ̀ tó kó ogun wá pàdé àwọn ìránṣẹ́ Aláàfin ìyẹn ni ìtẹ́mímọ̀ tí mo fẹ́ kí ó yé gbogbo àwọn tó ń wò wá tó ń gbọ́ wá. ẹ ṣeun púpọ̀ ẹ dákun Ìjànà yẹn apá ibo ló wà. nígbà náà tí wọ́n bá ní òkè tí wọ́n pè ń gbọ̀n ń júwe pé kan tó dókè hò ó túmọ̀ sí pé a ti mọ̀ pé òkè Ògùn apá ọ̀nà òkè Ògùn òní tí Kúnmi ń bẹ ní ara Kúnmi bẹ́ẹ̀ bá ràn òpìtàn tí wà ń tì í mọ́ lọ́rùn wípé nítorí òun nìkan kò fẹ́ tí gbogbo ayé ń fẹ́ ni ò ṣe sowọ́pọ̀ pẹ̀ mọ́ Agúnlóyè ńgbà tó jẹ Aláàfin bí wọ́n ṣe rí ní tiwọn ònu sọ̀rọ̀ pé mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wípé àwọn tá a sọ fún yín àwọn míì lè rí bá mi wọ́n sì lè ní ìdí tí wọ́n fi wò bá mi ṣùgbọ́n èyí táwa mọ̀ pé jódodo òun náà ni a mẹ́nubà gbogbo Yorùbá lọ́gbà wípé nígbà tó ti rí bó ṣe rí tí kábíyèsí rẹ̀ ti là tó ti yé gbogbo wọn ṣe mọ̀ pé Yorùbá tàǹjẹ́ lọ́wọ́ yìí Aláàfin náà ló dálẹ̀ Aláàfin kan ọ̀rọ̀ tí wọ́n ká fẹ́ sọ lónìí o ṣùgbọ́n nígbà tí èrò wá wípé tó bá kú jẹ́ pé èdè tí gbogbo wa ń sọ yìí náà ni a máa sọ ní gbogbo ibi tá a pè nílẹ̀ Yorùbá a sì mọ̀ pé gbogbo wa náà Yorùbá a rí àwọn ọba tó sọ pé rárá o Èkìtì làwọn Oǹdó làwọn Ìkálẹ̀ làwọn Ìjẹ̀bú làwọn ṣùgbọ́n nígbẹ̀yìn gbogbo wọn bàbá tiẹ̀ rán àtinú ń bí tí ọ̀tẹ̀ lọ́rùn nígbẹ̀yìn àwọn tó pọ̀ jù nù wọn gbà wípé ọ̀dà ẹja máa jẹ́ Yorùbá kálukú ní ti ń jẹ́ tẹ́lẹ̀ ó sì ní ọdún tí wọ́n ṣèpinnu pé Yorùbá wọn máa jẹ́ gbogbo wọn sì ń jẹ́ dọ́là so nítorí náà àwọn tó sọ̀tàn ti Kúnmi pé ìbínú pé wọn ò jẹ́ kó bá kárẹ̀mọ́ ó kú ló jẹ́ ọmọ takàngbọ̀n bí wọ́n ṣe rí ní tiwọn nù òótọ́ ni pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n ìpinnu gbogbo Yorùbá ò ní pé kárẹ̀mọ́ ọba kó má bọ̀bà kú mọ́. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí àwa máa tẹ̀síwájú. lórí ti bàbá yìí ká ní ó tiẹ̀ ní àwọn nǹkan bóyá tẹ́ ẹ ti mọ̀ àbí ti gbọ́ ń pa wọn tẹ́ ẹ fẹ́ kí n bóyá fóun tẹ̀lù àbí kí n sọ pé bẹ́ẹ̀ kò rí ìyẹn gan ìbá tó ń ràn wá lọ kọ́mọ́ dàbí pé kí lẹ wá ní ó wí yóò mọ̀ pọ́n bàbá rẹ̀ náà ni torí gbogbo àwọn tèmi mọ̀ nípa bàbá yìí mo ti sọ díẹ̀ fún yín nípa rẹ̀ mo dẹ̀ ti sọ tí ogun fojú wọn rí àwọn gan sí mo sọ jagunjagun ní bàbá wa Àtìbà fúnra rẹ̀ ọmọ tó sì bí kò lè má jẹ́ jagunjagun kódà lára àwọn ọmọ tó náà tún bí amúbíẹyá agogo ìjà jagunjagun náà tún láwọn náà gbogbo ìran wa arógun mọ́sá ni wa a sì jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bí wa torí ẹ̀jẹ̀ wọn òun náà ní bẹ nínú gbogbo wa ni torí pé oríṣiríṣi ogun ló jà nígbà táwọn náà wà ní orí ìtẹ́
tí Ọlọ́run sì fún wọn ní ìborí tó fún wọn ní ìṣẹ́gun. Ó tiẹ̀ níye ogun táwọn gan sí fúnra wọn torí ọ̀pọ̀ èèyàn ní ó mọ̀ pé ilẹ̀ Aláàfin ní gbogbo ọ̀nà bíi Kétu wà lónìí. Ojúṣàṣà ń ṣí síbẹ̀ díẹ̀ ni. Ọba ń ṣígun fún gbogbo àwọn ìlú tó wà ní gbogbo àdúgbò bẹ̀ wọ̀nyẹn tí wọ́n dẹ̀ ń ṣẹ́gun. Ẹ wo Ọ̀yọ́ sí ọ̀nà gbogbogbò wọn ṣùgbọ́n àṣẹ Aláàfin débẹ̀. Wọ́n dẹ̀ gbìyànjú láti rí wípé àṣẹ yẹn múlẹ̀ ní gbogbo ibi tí ọlá Aláàfin tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ dé lákòókò ìgbà tí wọ́n wà níjọba. Mo ti tẹnu mọ́ bí ìwà wọn ṣe rí pé wọn ò fẹ́ràn olè, wọn ò fẹ́ràn ìjẹkújẹ, wọn ò fẹ́ràn jàǹbá, wọn ò fẹ́ràn ìrẹ́jẹ, tí ó fi jẹ́ pé èèyàn máa wò pé kánírú wọn tó ń bẹ láyé lóde òní ǹjẹ́ a bára wa ní irú ipò ránranran tí a bára wa yìí, tí ó fi jẹ́ pé tó jẹ́ pé àwọn èèyàn kàn máa mú èèyàn wọn máa dùnbù wọn bí ẹran. Àwọn èèyàn ò ní lè rìn fàlàlà lójú títì, yóò máa wò yín wọ̀hún tí bá ń rìn lọ níbẹ̀rù pé bọ́yá nìkan bẹ nú igbó tí ó kẹtàkùté sójú ọ̀nà fún un tó wọ́n kẹsẹ̀ bọ́ tí ó fi gbéhùn wọgbó lọ tí ó torí rẹ̀ wàá mọ̀ béèrè ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún tí ò ṣeé kà pé kan tó gbà wọ́n lẹ̀. Ìgbà bó tiẹ̀ jẹ́ pé ìgbà náà nígbà wọn dàbí pé ayé ó le díẹ̀ tó. Nínú ìwé yìí ni mo ti fẹ́ fi hàn yín àkọọ́lẹ̀ tẹ́nìkan kan ò tí ì bá wa jiyàn lórí ẹ̀dùn ní nípa iye ọmọ tá a mọ̀. Àwọn ọmọ tí Agúnlóyè bí mo ṣe kọ wọ́n sínú ìwé yìí 29 ni wọ́n. 29. Mo sì ti rí i pé púpọ̀ àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n ń gbé orúkọ àwọn ọmọ Agúnlóyè jáde wọn ò kọjá níta kọ sínú ìwé yìí. Bàbá tí àtúnrà ọmọ míì tí wọ́n farasin nígbà tá à ń gbé ìwé yìí jáde, mo mọ̀ pé nígbà tí gbogbo nǹkan ti tún rí bó ṣe rí wọn náà ó fẹ́ yọjú kí gbogbo ayé ó lè mọ̀ wọ́n. Ṣùgbọ́n títí dìgbà tí òní yìí tá à ń sọ̀rọ̀ yìí n ò tí ì rẹ́ nìkankan tó bá wa jiyàn pé wọ́n lé ní 29. Mélòó lobìnrin nínú wọn, mélòó lọkùnrin? Ṣé rí kinní kan bẹ lára wa Yorùbá tá à ń bá ń ká ọmọ bíi tàwọn Hébérù náà ni àwọn Júù tí wọ́n bá ní wọ́n máa káyé èèyàn ọkùnrin ni wọ́n sábà máa kà torí pé àwọn ọkùnrin ni wọ́n gbà pé wọ́n ṣe àrólé tó bá dẹ̀ di ọ̀rọ̀ pé wọ́n jẹ ọba. Ètò Ọ̀yọ́ ó sọ pé ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọkùnrin. Nípa bẹ́ẹ̀ yẹn nígbà bá ń ṣírò àwọn ọmọ wo mélòó ló bí àwọn púpọ̀ gbà táwọn àgbààgbà bá fẹ́ máa sọ wọ́n mọ̀ pé ó bímọ bí o ṣùgbọ́n àwọn ọmọ ọkùnrin ni wọ́n sábà máa kà. A lè sọ iye ọmọbìnrin tí wọ́n bí ṣùgbọ́n a ní àkọọ́lẹ̀ àwọn ọmọ ọkùnrin. Ọkùnrin nìkan ni 29 ní 29 yìí. Wọ́n gbé nǹkan lẹ̀. Àbí ẹ rí pé wọ́n gbìyànjú díẹ̀. Wọ́n gbé nǹkan lẹ̀. Wọ́n gbìyànjú díẹ̀. Ṣáwa lè mọ orúkọ wọn. Ẹ jẹ́ ká díẹ̀ ń bẹ̀ lórí Àjùwọ̀n Láwàní àwọn ni Dáúdù. Ọlọ́run sì ṣe ń gbọ̀ ya àwọn náà jọba. Tẹ́lá Kòfórọ́lá bàbá Àlàká Àkè Amúlégbọ̀jà Àgbọ̀nyìn Aláyọ̀ Ayọ̀ Àjùwọ̀n ní ọjà ní Lógùdú Tẹ́lá Irinbọ̀rọ̀ Gidi Láàníbà bàbá Mọ́sálásí Àkè Àbánikàndá Àfọ̀njá àbúrò Àbánikàndá ni àwọn jẹ́. Ọmọ ìyá kan náà ni àwọn yẹn. Àtúrí Tẹ́lá Aróná tàwọn Aróná yẹn náà àtúnrà Àfọ̀njá Aróná tó jẹ́ pé ìlú Gbẹ̀ǹká làwọn ń gbé. Àrí Àgbọ̀nyìn Aróná náà sẹ́rí pé ó ti ń di bíi 3 ní àgbọ̀n ibẹ̀ yẹn. Àjùwọ̀n Sanni ní ìsàlẹ̀ ọjà Àjùwọ̀n Sítù ìsàlẹ̀ ọjà náà làwọn. Àrítẹ̀là Arójẹmọ́sà Àrítẹ̀là Ibrahim nísàlẹ̀ ọjà náà ni. Adéoyè Ilé Olókùúta àtúnrí Tẹ̀lá Àṣẹ̀ṣẹ̀rú Ògúngún
tẹ̀lá adéòtí olùsàmì lájíire, àrí oyè lẹ́gbìn ìlàkà bàbá ayémọjà, àrí tẹ̀lá ṣẹ̀kẹ̀, àrí tẹ̀lá olúòkun, àrẹ̀mọyè agúnlóyè ni àwọn jẹ́, àrí tẹ̀lá alágbájá ilé tẹ̀tú, àrí adétúnjí, àrí àkàdírì bàbá ọmọ adégolú, àrí adéràn bàbá sàlámì ìlàkà, àrí àkè àkàdírì, àwọn ni lọ́yẹ̀ kan jẹ́ àbídẹ́kùn lórí oyè, ṣùgbọ́n bí a ṣe tó kọ yẹn àrí tẹ̀lá yálámù náà àti àjùwọ̀n adénirègún kan tó wá kan àbídẹ́kùn tí mo pè lẹ́ẹ̀kan àkè àkàdírì. Ẹ dákun, mo kíyèsí nǹkan kan nínú àwọn orúkọ yìí, bí n bá kà tẹ̀lá tó wà ń bẹ̀ ó tó mẹ́jọ bí ó bá tó mẹ́jọ. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe pàtàkì nípa orúkọ tẹ̀lá tí ọmọ bàbá ẹyọ kan ṣe ń jẹ́ orúkọ kan náà? Ṣe rí àwọn orúkọ kan wà tí wọ́n wọ́pọ̀ nínú ìdílé Aláàfin, orúkọ bíi tẹ̀lá, bíi àké, bíi sàndà, láàrin ọkùnrin orúkọ yẹn wọ́n wọ́pọ̀. àgbọ̀nyín ọkùnrin, láàrin ọkùnrin mo tiẹ̀ ń sọ, àgbọ̀nyín, àké, tẹ̀lá, sàndà, àwọn orúkọ wọ̀nyẹn wọ́pọ̀. Ẹ rí i pé kì í ṣe ọmọ ìyá kan náà kọ́ ló ń jẹ́ àwọn tí wọ́n ń jẹ́, torí pé orúkọ wọ̀nyẹn wọ́pọ̀ nígbà ni, kò sídìí pàtàkì míì àyàfi bóyá àwọn òpìtàn tí wọ́n tó mọ̀tàn ju àwa lọ wọ́n lè sọ ìdí tí àwọn èèyàn fi sọ tẹ̀là torí àti rí bíi tẹ̀là mẹ́jọ. Òun náà mo ṣe ń bóyá bí orúkọ Àmíọlá. Òun yìí tí ó ti hàn báyìí pé ẹni bá ti ń sọ pé àgbọ̀nyín náà ń bẹ ń bẹ. Bẹ́ẹ̀ni. Àjùwọ̀n náà ìmọ̀ràn ti sọ fún ọ nígbà mọ̀ ń ka àwọn ètò jẹ́ pé ó gba àjùwọ̀n bíi mẹ́ta àbí mẹ́rin láti rí bí báyìí. Àfọ̀njá náà ń bẹ nú àwọn orúkọ Ọmọ-ọba tó gba yìí ń gbà àwọn Àfọ̀njá bíi mẹ́ta àbí mẹ́rin àwọn náà ń bẹ ń bẹ, ṣùgbọ́n àwọn tẹ̀lá lọ́pọ̀ jù. Ṣùgbọ́n n rò pé ó ní ìdí pàtàkì kankan ju pé láti ìhìn dọ́hùn àwọn tí wọ́n sọ ń tẹ̀lá wọ́n pọ̀. Nínú àwọn ọmọ yìí, àwọn wo ni wọ́n wá ti ní àǹfààní láti gorí oyè? Ìwé tí mo gbé síwájú yìí ó ti dáhùn ìbéèrè yẹn dáadáa, torí pé lẹ́yìn tí Àláàfin Adélù Agúnlóyè 1 bí èmi ṣe tò nínú ìwé inú tí wọ́n wájà, àmì àbúrò wọn Alólódù Adéyẹmí, àwọn ni wọ́n jẹ́ ọba tẹ̀lé wọn. Lẹ́yìn wọn ni Láwàní Amóbíẹyà Agogo Ọjà. Níhìn mo sọ pé Alólódù 1 tó jẹ́ àbúrò Adélù táwọn náà jẹ́ ọmọ Àtìbà. Yes, mo ní Agúnlóyè 2 torí bọ́ bá jẹ́ pé wọ́n bá tó bí igun méjì tó wá ń jẹ ọba títí dìsìn ṣe délẹ̀. Alólódù 1 ní Adéyẹmí ní ọ̀jẹ̀, tí ẹni Agogo Ọjà Agúnlóyè 2. Lẹ́yìn rẹ̀ la rí Ṣìyànbọ́lá Oníkẹ̀pẹ́ Ladigbolu, àwọn ló yẹ kó jẹ́ Agúnlóyè 3 kó jẹ́ kẹta. Lẹ́yìn wọn ni Aláàfin Adéníran Adéyẹmí tí ó jẹ́ Alólódù 2 or 2 tó bá jẹ́ pé a tó bí bó ṣe bẹ̀rẹ̀. Lẹ́yìn wọn ni Aláàfin Muhammed Bello Gbádégẹṣin Ladigbolu ni àwọn ni ó jẹ́ kó jẹ́ Agúnlóyè 4 tó wá fi kan ọba Dr. Lamidi Ọláyíwọlá Àtàndá Adéyẹmí tí gbogbo ayé mọ̀ ní Adéyẹmí the 3rd tó yẹ kó jẹ́ Alólódù the 3rd. So àwọn tó ti jọba lára àwọn ìran ọmọ Àtìbà tá a ká kọ wọn lẹ̀ àwọn nìwọ̀nyẹn. Ẹ ṣeun púpọ̀. Ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ nípa ìṣàkóso ilẹ̀ Ọ̀yọ́. Báwo ni ìṣàkóso láyé àtijọ́ sí ti ìsìn yìí? Ọba ni ọba alákòóso látijọ́, ọba nìkan sì ni aláṣẹ, ọba ló bá lórí gbogbo nǹkan pátápátá. Tí ọba bá ti gbé ọ̀rọ̀ kalẹ̀, tọba bá ti pàṣẹ, àṣẹ yẹn múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣùgbọ́n ọba lọ́yọ̀ọ́ nìkan kọ́ ló ń dá àkóso ṣe, ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
torí pé kí àkóso tó lè fẹsẹ̀ múlẹ̀ ọba nílò àwọn tí ó ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run wá fún ìran Yorùbá ní ọgbọ́n àti òye tó jinlẹ̀ débi pé nínú ètò àkóso Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́mèsì wà ń bẹ̀. Àwọn yìí jẹ́ ìgbìmọ̀ àwọn àgbààgbà tí wọ́n bá ọba ṣe òde Ọ̀yọ́ táyé fi ń gún. Tá bá wo ìṣàkóso tòde òní a lè pè wọ́n ní cabinet. Àwọn ni ìgbìmọ̀ alákòóso tí ń bá ọba ṣe àkóso ìlú. Kì í wà tó ń ṣàwọn nìkan o lọ́ba ń lò. Nínú ètò Ọ̀yọ́ a tún wá ní baálẹ̀ láti ilẹ̀ wa ni mo ń sọ yìí o. Àwọn baálẹ̀ wọ́n tún wá wà lórí àwọn ìgbèríko kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan. Àwọn baálẹ̀ yẹn tún wá ń bá wọn baálé wọ́n tún ń bá wọn ṣiṣẹ́ pọ̀. Èyí tó fi jẹ́ wípé ètò àkóso ìlú kì í ṣe pé ọba nìkan ni ó máa ṣe. So àwọn èèyàn tí wọ́n bá ń sọ wípé etí ọba ń lé etí ọba lóko àyẹ̀rí tí wọ́n parí ẹ̀ síbi pé èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn tí ń jẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn baálé àwọn baálẹ̀ àwọn Ọ̀yọ́mèsì. Nínú ètò àkóso yẹn o a tún wá ní àwọn ìránṣẹ́ ọba tó jẹ́ pé ọba tún fi ta kókó àwọn agbègbè kọ̀ọ̀kan débi pé n tí bá ń lọ ńbẹ̀ bí baálẹ̀ tí bá ń bẹ ńbẹ̀ ọba lè tètè ráyè dọ́dọ̀ ọba. Ó tún ní àwọn ìránṣẹ́ nú ilé tí wọ́n lè lọ bá pé nǹkan báyìí ń lọ níbi báyìí o ó sì nílò ká ṣe nǹkan pẹ́. Táwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń jí rí ọba ń jojúmọ́ ni tí wọ́n lè wọnú ilé lọ bọ́ba kí wọ́n láyé baálẹ̀ bí báyìí wọ́n mọ̀ sọ pé nǹkan báyìí báyìí ń lọ kí là á ṣe lórí ẹ̀ o tí ọba ó sì tètè gbégbèsè tó bá yẹ tàbí ránṣẹ́ tó bá yẹ sẹ́ni ọba yẹ láti ṣe tó bá yẹ. Gbogbo báyẹn lè ètò àkóso rí níjọ́hun nígbà táwọn bàbá wa tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí tí wọ́n wà ń di ètò àkóso ilẹ̀ wa. Tí wàá dòní náà o díẹ̀díẹ̀ náà ló ń yí padà ń bẹ̀. Torí àwọn tó yí padà ní ìsìn ni pé ńgbà tí àwọn èèbó dé kì í wà ṣe tipa òtọ́ra wa àwọn bàbá wa náà wọ́n pe èèbó pé ó wá ń gbógun ń jà tí ogun ò tẹ́pà ọmọ ọ̀ká ogun tí ń jà nílé tí ń jà lóde nílẹ̀ Yorùbá mọ́ ni wọ́n pe àwọn Gẹ̀ẹ́sì pé kí wọ́n wá bá wa dá sí i. Ńgbà àwọn dẹ̀ wá dé àwọn náà wá ń kọ ebè sọ́yé ọ̀dọ̀ ara wọn tó fi di pé wọ́n gba gbogbo ètò àkóso lọ́wọ́ àwọn bàbá wa. Wọn ò kúkú sọ pé àwọn pa àṣẹ ọba rẹ́ ṣùgbọ́n wọ́n ní ká ọba ọmọ pàṣẹ tiẹ̀ lọ àwọn náà ọmọ pàṣẹ tiwọn. Níbi ọba tí ń pàṣẹ lọ náà ni wọ́n tún gbé àwọn ètò àkóso míì dé tó di pé wọ́n jẹ́ káràlú dìbò yan aṣojú lórí kánsílọ̀ wọn ti bẹ̀rẹ̀ pé àwọn àdúgbò tó jẹ́ pé àwọn baálẹ̀ àti baálé ló ń bójú tó wọn tẹ́lẹ̀ wọ́n gbé wọn bọ́ sábẹ́ àwọn aṣojú tí wọ́n dìbò yàn táwọn èèyàn ó tún wá débì kan tí wọ́n ó ti pé sùúrù tí wọ́n ó ti sọ pé ọ̀dà àbúrò láti fẹ́ ṣèlú o. Nígbà míì tí wọn ò tiẹ̀ ní fi ẹnu ọba sí jẹ́ pé àwọn fúnra wọn náà ni wọ́n pa ni wọ́n kún ni wọ́n dín ni wọ́n bọ̀ ni wọ́n ṣe dọ̀bẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ètò àkóso ló ṣe ń yí débi ó yí dé lónìí. But nǹkan tá a kàn dúpẹ́ fún ni pé títí dọ̀la o ní Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀ àṣẹ ọba sì ń múlẹ̀ àwọn èèyàn sì ń forí balẹ̀ fọba wọn. Gbogbo ọ̀rọ̀ míì gan tí ọlọ́pàá ò lè yanjú tí agbébọn ò lè yanjú tí olórí ogun ò lè yanjú àwọn èèyàn wa gbé lọ sí ààfin wọ́n ó gbé lọ sọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì wọ́n ó gbé lọ sọ́dọ̀ àwọn baálẹ̀ wọn ládùúgbò wọn wọ́n sì ń rójútu ẹ̀ nítorí pé àṣà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó sì jinlẹ̀ nílẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun púpọ̀ a máa rí yín bá. Àmín o. Ara ìdí tó jẹ́ kí n béèrè lọ́rọ̀ nípa ìṣàkóso àti ìṣèjọba ó ní ọ̀rọ̀ lórí àkọsí pé bóyá nígbà tí gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn àgbà bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ tó ṣe bí òun pé ìtọ̀sẹ̀ yìí kí ló mú iye yí padà àbí ká sọ wípé ọ̀làjú ti mú kí ìyàtọ̀ ó bá ìlànà bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ sí ti ìsìn yìí. Ìdí tí mo ṣe wò ó tẹ́mi ṣe wòye láti sọ bẹ́ẹ̀ ni wípé láyé àtijọ́ gẹ́gẹ́ bí àṣegbọ́ inú mi á dùn pé kí ẹ tan ìmọ́lẹ̀ sí wípé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ọba ó ní wọ́n ní ọ̀nà tí wọ́n máa ń gbà tọ́ wọn tàbí kí n sọ wípé ó ní àwọn ẹ̀kọ́ ìbílẹ̀ tí wọ́n máa ń ṣe tó jẹ́ bí ìpèsè ẹ̀kọ́ ìbílẹ̀ fún wọn. Ṣé irú eléyìí ṣì wà láyé ìsìn mọ́? Mo gbìyànjú àti dáhùn rẹ̀ bó ṣe yé mi. Nígbà tí irú èmi yìí ń gbọ́njú Ọlọ́run bá mi ṣe pé inú ààfin Ọ̀yọ́ ni mo gbọ́njú sí ní ká ọba yẹn rí tán nínú ààfin Ọ̀yọ́ ààfin kan yìí náà ni
òótọ́ ni pé bí wọ́n ṣe ń tọ́ àti kọ́ àwọn ọmọ tí wọ́n bá bí sí tọ́jọ́ ọmọ ọ̀la irú ẹ̀kọ́ yẹn kì í wá sí ẹ̀kọ́ kì í ṣe ẹ̀kọ́ àkọ́jẹrà àbí ẹ̀kọ́ àkọ́bàjẹ́ bí àwọn èèyàn ṣe lè máa rò ṣàṣà ọmọ tó jẹ́ ọmọ ọba ni èyí ṣe pé wọ́n ó ti fà á lé ẹ̀mẹ̀wà ọba kan lọ́wọ́ pé torí kí wíwà nínú ilé àti ọlá ọba jíjẹ kó máa bàjẹ́ nínú ìwà húhù nínú ìṣesí nínú ìrìn rírìn nínú aṣọ wíwọ̀ nínú gbogbo bí ọmọ tọ́jọ́ ọmọ ọlá ṣe é ṣe tí ó fi dàgbà débi pé bọ́lọ́run bá kọ́ pé yóò dépò ọlá tí ó fi mọ̀ bó ṣe yẹ kóun ṣe. ṣàṣà àwọn ọmọ ọba ni wọ́n jẹ́ kó gbọ́njú sínú ààfin torí ibẹ̀ ni ọlá wà ibẹ̀ ni èyí tí a ń pè ní mùkútùn ní ìsìn ibẹ̀ ni téèyàn lè fi jẹ gbádùn ayé ibẹ̀ ló parí sí ní tó ń jẹ ní bá jẹ́ wọ̀bì àyọ̀ jẹ́ tí ó fi fẹ́ẹ̀ ṣe rẹ̀ léṣe ni bó bá jẹ́ tọ́tí yóò tiẹ̀ mú tí ó fi di pé yọ̀ọ̀dà lórí irú ni tọ̀sán tòru sì ni wọ́n máa ṣe ń jẹ táwọn kan tiẹ̀ ń rò pé àlìjànú ní máa dáná oúnjẹ láàfin sórí wọ́n gbà pé ìgbàkúgbà tó bá wọbẹ̀ àmàlà rẹ yóò máa gbóná fẹlifẹli pẹ̀lú ewédú pẹ̀lú ilá àbí gbẹ̀gìrì nítorí náà wọn ò fẹ́ kí ojú ọmọ là sí ayé jíjẹ wọn yẹn ni wọ́n ṣe máa ń fi wọ́n sí ọ̀dọ̀ àwọn ẹ̀mẹ̀wà ọba àwọn ẹrú ọba àwọn tí wọ́n jẹ́ kòsùn òṣìṣẹ́ inú ààfin kí wọ́n ó lè kọ́ wọn lọ́gbọ́n kí wọ́n náà ó lè gbégbé ayé pé ti bí ayé ṣe rí gan níta torí tí wọ́n bá jẹ́ kí ìgbé ayé bá ààfin ṣe rí kọ́ mọ́ wọn lá wọn ò ní mọ̀ páyé pé méjì bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣe ń ṣe irú àwa wọ̀nyí náà ó nílé ibi tí mo gbé tó yẹ pé wọ́n mú a wá sínú ààfin lẹ́ẹ̀kọ̀ọ̀kan níjọ́ Jímọ̀ Olóyin ẹ̀ẹ̀kan lóṣù sí ni wọ́n ó mú wa tá a wà bọ́ọ̀bá máa rí bàbá bọ́ọ̀bá sí ilẹ̀kùn bíi mẹ́ta wọn ó sì kó tó dókòtò bọ́ọ̀bá dẹ̀ ti rí fírí bọ́ọ̀bá láǹfààní kó gbé ọ lẹ́sẹ̀ kó fọ́ lé ọ lórí kó ṣàdúrà fún ọ àwọn tó mú ọwọ́ tó mú ọ padà lọ ibi tó ti wá ni nítorí wọn ò fẹ́ kàn mọ́ ọ bàjẹ́ wọ́n fẹ́ kàn lè dá dúró lẹ́sẹ̀ ara wọn wọ́n fẹ́ kàn lè dá ayé ṣe láì mọ gbẹ́kẹ̀lé pé bàbá mi níbẹ̀ lórí ìtẹ́ wọ́n mọ̀ jayé alákábà so bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣe ń ṣe wọ́n ṣùgbọ́n ó dé àsìkò kan lọ́yọ̀ọ́ yìí náà ni tí Gẹ̀ẹ́sì gbọ́ ọ̀làjú Gẹ̀ẹ́sì dé wọ́n dá iléèwé kan sílẹ̀ tí wọ́n pè ní Chiefs Children's School iléèwé àwọn ọmọ ọba àti àwọn olóyè tí wọ́n fún Àláàfin láyè nígbà ayé Àláàfin Ládìgbòlù bàbá wa Ògúnmọ́lá àwọn ti dolóògbé àwọn ni bàbá Dr. Kúnlé Ògúnmọ́lá àtàwọn ọmọ rere púpọ̀ tí Ọlọ́run fi kẹ́ bàbá yẹn àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀gá iléèwé tí mo ń wí níwájú ààfin bẹ́ẹ̀ náà ni wọ́n dá sùkúù táwọn wí sí o tí Gẹ̀ẹ́sì fúnra ẹ̀ ló ní kí Aláàfin ó sa àwọn ọmọ tara wọn àtàwọn ọmọ ìjòyè ọmọ Ọ̀yọ́mèsì kí wọ́n kó wọn jọ síbẹ̀ kí wọ́n ó lè kọ́ ẹ̀kọ́ ìwé káwọn náà kí wọ́n ó lè bá ayé ọ̀làjú tá a wá bọ́ sínú yìí mu díẹ̀ nú àwọn ọmọ Aláàfin púpọ̀ tí wọ́n fi sí iléèwé yẹn ni wọ́n ti dàgbà tí wọ́n ti lọ o tí wọ́n jẹ́ bàbá àgbà fún wa so ẹ̀kọ́ àwọn ọmọ ọba tún ti bi pé káwọn ẹ̀mẹ̀wà ọba máa kọ́ wọn ó bọ́ sórí ẹ̀kọ́ òwe pé káwọn náà ó lè bá ayé ọ̀làjú tuntun tó dé kán lè bá mu so gbogbo ìwà béèyàn ṣe rìnrìn ọmọ ọba béèyàn ṣe wọṣọ ọmọ ọba béèyàn ṣe tiẹ̀ rẹ́rìn ọmọ ọba gbogbo ẹ̀ ní àwọn ẹ̀mẹ̀wà àwọn èèyàn ń kọ́ àwọn ọmọ ọba láyé ìjọhùn gbọ́ ọ̀làjú dẹ̀ ti dé nísìn àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyẹn kò lè dàbí ti ìjọhùn àná mọ́ ṣùgbọ́n ọ̀nà wà tí àwọn ọba fi ń rí wípé gbogbo ọmọ ni wọ́n mọ ìṣe ọmọ ọba ni wọ́n mọ ìrìn ọmọ ọba ni wọ́n mọ ìlòsí ọmọ ọba ni wọ́n mọ ìsọ̀rọ̀ ọmọ ọba kí wọ́n má bàa wá jẹ́ ọmọ tí ó dojú ti ọlá níbi yòówù tí wọ́n bá bára wọn. a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé títí di bá a ṣe jọ ń sọ̀rọ̀ yìí a rí ọmọ kankan tó jẹ́ ọmọ ọba lọ́yọ̀ọ́ bọ́yọ̀ ọba tó ti kú o àbọ̀ ọba tí ó ṣẹ̀ṣẹ̀ kú o tá a lè sọ pé ọba orúkọ ìdílé ọba jẹ́ nípa ìṣe àtiwá rẹ̀ èyí tó fi hàn pé ẹ̀kọ́ àtijọ́ náà ó sì ń lọ lábẹ́nú bó ṣe ń lọ ó sì ń wúlò bó ṣe yẹ ó wúlò ó ń ṣiṣẹ́ bó ṣe yẹ ó ṣiṣẹ́ láàrin àwọn ọmọ ọba. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí àtiwá ń lọ sí ibi ìkókò dòkè mọ́gbà yìí ní àsìkò púpọ̀
tí ó wù mí pé kí n mọ̀ torí pé ẹ sọ wípé kí n béèrè pé bóyá láti fìdí ọ̀rọ̀ tá a gbọ́ bí àhesọ àbí nǹkan kan múlẹ̀ lórí àkọsílẹ̀ ọ̀rọ̀ tó jẹ mọ́ ipò ọba gẹ́gẹ́ bí àwọn awuyewuye àbí ohun tí a rí kà tí a gbọ́ gẹ́gẹ́ bí atọpinpin nǹkan àṣà wípé àkọsílẹ̀ ọdún 1957 tó sọ̀rọ̀ ní tó fi ààyè gba ìdílé méjì tí a rí ẹ̀rí gẹ́gẹ́ bí ilé ọba wípé bí ìgbà wípé ó yọwọ́ àwọn ìdílé àbí àwọn ọmọ ọba yòókù nígbà pé ó yọwọ́ wọn kúrò ní àwo pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìsà. wọ́n ní bí ò bá nídìí obìnrin jẹ́ kúmólú mo rò pé ìwádìí tí ẹ máa ṣe àwọn tí wọ́n ṣèjọba àwọn ni wọ́n lè tan iná tan ìmọ́lẹ̀ sídìí ọ̀rọ̀ yẹn tí èèyàn fi rí òkodoro rẹ̀ torí pé ètò tí wọ́n ń sọ yìí báyìí kì í ṣe pé ó jábọ́ láti ojú sánmọ̀ ó lalẹ̀ hùngbà kan ni téèyàn bá fẹ́ mọ kí ló dé kí ló fà àwọn tó dá a lẹ̀ ló yẹ kí á lọ bá pé kí ló dé o bó o lẹ̀ ṣe kí lẹ̀ rò débẹ̀ torí irú àwa nísìnyí tá a bá ní ká máa sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn èèyàn sọ wípé torí pé ó gbè fún wa la ṣe ń dáàbò bò la ṣe ń sọ pé ńlọ dáa jù la ṣe ń sọ pé bẹ́ẹ̀ náà ni ló yẹ kó rí tí èèyàn fọ̀rọ̀ rora ẹ̀ wò ni pàápàá irú èmi torí pé lákọ̀ọ́kọ́ náà òjíṣẹ́ Ọlọ́run ni mí èèyàn ò lè bá mi nídìí irọ́ lórí irú nǹkan tó jẹ mọ́ ìtàn ìbántí ń bá mọ̀ òní wọ́n sọ àwọn èèyàn lè fi mí kún fúnra wọn ṣùgbọ́n èmi fúnra mi mọ inú mi mo mọ ọkàn mi mo sì mọ wọn ara mi òfin tí ó de àwọn tí ó kù àwọn tó ṣòfin ní kẹjẹ àbí tí ó pé ọ̀dà bò ní kí ni wọ́n bá débẹ̀ bò ní wọ́n ṣe tó fi rí bẹ́ẹ̀ àlàyé yòówù tí wọ́n bá sì wá ṣe ń gbà wọn kì í ṣe gbogbo èèyàn náà ní ọ̀tẹ̀ lọ́rùn o ṣùgbọ́n yóò jẹ́ àlàyé tá a gbọ́ lẹ́nu ẹni tọ́rọ̀ kàn gan-an tàbí ẹni tó dá ọ̀rọ̀ lẹ̀ gan-an nípa bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ náà ọkàn yín ó lè balẹ̀ pé a níbi tí kókó ọ̀rọ̀ wà ibẹ̀ láti lọ tú wá so nítorí bẹ́ẹ̀ ìbá tí ìdáhùn tèmi ọmọ lórí èyí tí ẹ béèrè yìí ò nìyẹn. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí ká tó wá máa gbéra lọlé kí ni ìmọ̀ràn tí ẹ ní fún àwùjọ pàápàá lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìtàn wa ṣe mọ̀ pé ẹ ti mẹ́nu bà nínú ọ̀rọ̀ pé ara tí ó ń fa awuyewuye ní àbí àwọn àìfìdí òkodoro ọ̀rọ̀ múlẹ̀ láwùjọ ni wípé púpọ̀ èèyàn ò kì í ṣèwádìí tó tọ́ tó bá kàn ṣe gbọ́ ọ̀rọ̀ kan lérèfé wọ́n sì fẹ́ lójú fúnra wọn wọ́n á sì sọ di òtítọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti àgbà pàtàkì ní àárín ìlú kí ni nǹkan tí ẹ lè sọ lórí eléyìí. mo fẹ́ tẹnu mọ́ ìṣe àti ìwà àtìlòsí bàbá wa Àláàfin Agúnlóyè pé bí àwọn alákòóso wa bá lè kẹ́kọ̀ọ́ lára ìgbà tí wọ́n lò àti bí wọ́n ṣe ṣèjọba wọn tí wọ́n fi ìgboyà ṣèdájọ́ débi pé ìtọ́kan àwọn àna wọn ìtọ́kan ọmọ bíbí inú ara wọn wọn ò fojú ṣáájú ṣe wọ́n ṣe ẹ̀tọ́ tó yẹ wọ́n ó ṣe láti jẹ́ kí gbogbo ará ìlú gbogbo ará ayé mọ̀ wípé ọba olóòótọ́ ọba onígboyà ọba tí ò bo ibi mọ́ra òun làwọn bí gbogbo àwọn ọba wa tí wọ́n wà lórí ìtẹ́ lóde òní náà bá lè tẹ̀lé àpẹẹrẹ wọn yẹn táwọn tó ń ṣèjọba lé wa lórí náà tí wọ́n bá lè tẹ̀lé àpẹẹrẹ wọn nípa dídúró sídìí òótọ́ nípa bíbá ẹni tó bá ṣẹ̀ wí kí ẹrù lè bá àwọn míì kí wọ́n má bàa tún ṣe irú ẹ̀ èmi rò pé ìtàn wọn tá à ń tú wò yìí yóò wúlò fún wa ju ká kàn fetí gbọ́ ká gbọ́ lé àgbọ́nù kó sì tán síbẹ̀ èyí ń jẹ́ ara nǹkan tí mo fẹ́ kọ́kọ́ sọ kí bí ìmọ̀ràn fún àwùjọ torí mo mọ̀ pé Ọlọ́run ló mọ iye ẹgbẹgbẹ̀rún gbèje èèyàn tí ó wo ìfọ̀rọ̀wérọ̀ wa yìí tí wọ́n sì wo fọ́nrán yìí káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ já wo àpẹẹrẹ táwa lè rí mú nínú
ìjọba wọn bí ọmọ tó gbọ́ràn sí òbí lẹ́nu tó sì jọrọ rẹ̀ kí púpọ̀ àwọn ọmọ wa náà tí wọ́n jọ́dọ̀ láti dáàbò bò wọ́n láti pèsè fún wọn táwọn náà fi lè dá dúró lẹ́sẹ̀ wọn tí wọ́n pé tí wọ́n bá wọ ẹ̀yìn kó lè máa sọ pé mo dúpẹ́ pé ara alágbájá mo ti jáde. Èmi rò para àwọn tí ètò yín yìí ó fi tún wúlò fún gbogbo ayé tí ìtàn tá à ń túwò yìí tá a fi lè rí nǹkan mú lò ń bẹ̀ ò ní irú àwọn nǹkan wọ̀nyẹn tá a ti mẹ́nu bà nípa Àláàfin Agúnlóyè. Nítorí wá ju gbogbo ẹ̀ lọ ni pé tí gbogbo wa bá gbà pé ìlú wa a nílùú bòmíì tá a sá lọ pé nínú kílùú wa ó sì dáa torí wọ́n ní bí ayé bó bá dùn tí ó bá bàjẹ́ àjọ wà ń bẹ̀ náà ni tá a bá ń ròyìn mọ́ gbogbo tá à ń ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà yóò dáa jù báyìí lọ olúkúlùkù ó dẹ̀ lè máa tọ́ka sí kí ni ipa tèmi ti kó láti mú kó dáa kí ni tí mo ti ṣe láti mú kó dùn kí ni tí mo ti ṣe láti mú kí ayé ó jẹ́ gbẹdẹmukẹ fún gbogbo wa àwọn bàbá wọ̀nyẹn gbé ìgbé ayé wọn láti sin ìran wọn ni mélòó nu wa ló ń rẹ́dí àti sìnran wa báyìí kàkà bẹ́ẹ̀ à ń wáyé èèyàn tí ó sìn wá ìlú tí ó bá dẹ̀ sẹ́ni ó ṣetán àti ṣẹrú sìn fún àwọn èèyàn ìwọ ò jù mí èmi ò jù ọ́ ní ọ̀pọ̀ ńbẹ àbálọ àbábọ̀ rẹ̀ kì í sì yọrí sí rere so ara ẹ̀bẹ̀ tí mi fẹ́ bẹ̀ wá nù kí kálukú ó pinnu lọ́kàn ẹ̀ pé kí ni n ó ṣe tí ń fi sin orílẹ̀-èdè yìí tí ń fi sin ìran yìí tí ó jẹ́ pé mo pẹ́ ni o ó yá mi ni o láti kúrò láyé n ó di ẹni alọ́mọ́ni gbàgbé bíi bàbá wa Àgúnlóyè ẹ wo iye ọdún wọn etí ń gbọrọgbọ lọ́hùn ìtàn wọn la sì tún túwò lónìí jọ́kan àwa náà sì dìtàn kí n láyé ọmọ sọ lẹ́yìn wa àbọ̀ mi rèé o. ẹ ṣe púpọ̀ àbọ̀ rí àbọ̀ owó ẹ dákun ẹ bá wa dárúkọ ọ̀rọ̀ yìí fún àwọn èèyàn wa ká tó máa lọ. Bíṣọ̀bù àgbà Ọmọ-ọba Ayọ Ládìgbòlù ni ó kọ mi ìlú Ọ̀yọ́ náà ni mo sì ń gbé Ọ̀yọ́ Àláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. adúpẹ́ pẹ́ òkun gbogbo èyí tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa náà ni mo gbàgbọ́ pé ẹ ti rí ohun kan tàbí èkejì dìmú nínú àwọn ọ̀rọ̀ pàtàkì àwọn ọ̀rọ̀ bí ìmọ̀ràn tí bàbá fi káàdì ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí a ṣe fún wọn lẹ́ẹ̀kan sí adúpẹ́ wípé ẹ tẹ́wọ́ gbà wá ẹ fi àsìkò sílẹ̀ torí àwa fúnra wa náà mọ̀ wípé ọwọ́ yín dí gágá ṣùgbọ́n bí ọwọ́ ṣe dí tó síbẹ̀ ẹ tún fi àyè sílẹ̀ láti gbà wá lálejò ẹ ṣe púpọ̀ a ó máa rí yín bá ọjọ́ yóò túbọ̀ dálẹ̀ nínú àlàáfíà ara lágbára Ọlọ́run. Ìpàdé àwa àti yín ó tún di ní ọjọ́ míì ọjọ́ ire lórí ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà ni Olúwabùkọ́lá Adélékè Adékàsù èdè ń dágbére fún yín pé ire báyìí lójú owó rí ògèdè ire la ó máa rí ní gbogbo ìgbà ẹ ṣeun púpọ̀. ìṣẹ̀dálẹ̀